A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress ń darí ní ìlú Àbújá ni ó ti wọ ọjọ́ 11 tí ìdúnàdúrà láàrin àgbájọwọ́ òṣìṣẹ́ àti àwọn alága ìjọba ìbílẹ̀ council lórí gbèdéke fún sísan ₦70,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù forí ṣánpọ́n níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lánàá ní alága ẹgbẹ́ yúníọ̀nù ìjọba ìbílẹ̀ Abdullahi Kabir ti ṣe àfihàn wípé àwọn alága council lágbègbè dá lábàá àti bẹ̀rẹ̀ sísan owó yìí nínú oṣù kínní ọdún 2025 ṣùgbọ́n tí ẹgbẹ́ òṣìṣẹ́ kọ̀ jálẹ̀ wípé àfi kí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní sísan nínú oṣù kejìlá tí a wà yìí. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí ìjíròrò ń lọ lọ́wọ́ pẹ̀lú àwọn alága council tí wọ́n rọ̀ wọ́n kí wọ́n sún sísan owó sí oṣù kínní ọdún tó ń bọ̀. Àwọn òṣìṣẹ́ ṣe àríyànjiyàn wípé bíbẹ̀rẹ̀ owó ní sísan nínú oṣù kínní ọdún tó ń bọ̀ yóò mú àjẹ́lẹ̀ gbèsè wọn wọ oṣù 5 ṣùgbọ́n sísan nínú oṣù yìí yóò mú àjẹ́lẹ̀ gbèsè wọn mọ́ ní oṣù 4. Bákan náà ni Kabir sọ̀rọ̀ lórí àwọn nǹkan mìíràn tó ń bí wọn nínú, lára rẹ̀ ni àìsí owó àjẹmọ́nú fún àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀, àìtètè fìdí àwọn owó àjẹmọ́nú CONES àti CONMES múlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kabir fìdí ẹ̀ múlẹ̀ wípé ìyanṣẹ́lódì yóò tẹ̀síwájú títí di ìgbà tí àṣẹ bá wá láti òkè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Babaláwo kan tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ Ifágbénga Táíwò ni ó ti wà ní àkóló ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lórí ẹ̀sùn wípé ó dùbú ọmọ rẹ̀ ọmọ ọjọ́ 41 41-day-old son fún ètùtù ní agbègbè Àdátán, Abẹ́òkúta. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Ajé lẹ́yìn tí ìyá ọmọ yìí Raimat Wasila tẹ́ sórí ibùsùn bí ó ti ń fọṣọ níta ilé wọn. Fídíò tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ṣe àfihàn bí ìyá yìí ṣe wọ ilé wá tí ó bá tí wọ́n ti gé ọmọ yìí lọ́rùn. Obìnrin kan ní agbègbè Ìyáàfin Adéwùnmí ṣàlàyé nínú àfihàn fídíò yìí wípé igbe ìyá ọmọ ni ó mú ará ilé sáré wá láti mọ ohun tí ó ṣẹlẹ̀. Ó ṣàlàyé wípé afurasí yìí gba ojú fèrèsé onígi wọ iyàrá kí ó tó gbé ọ̀bẹ sí ìkókó yìí lọ́rùn tí ó sì fi sílẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀. Bàbá tó bí ìyá àkọ́kọ́ Mukaila Ọláìdé náà ṣàlàyé wípé igbe ìyá ọmọ ni àwọn gbọ́ tí àwọn fi sáré wá bá ọmọ tí wọ́n dùbú. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lánàá. Ó ní ìyá ọmọ fi ẹ̀sùn kan bàbá ọmọ yìí, èyí ló mú ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú un. Odùtọ́lá ṣàlàyé wípé láàrin aago 2 ọ̀sán ni àgọ́ ọlọ́pàá gba ìpè láti Ìtòkò lórí ọmọ ìkókó tí wọ́n dùbú nínú yàrá tí ìyá rẹ̀ tẹ́ ẹ sí. Ìyá rẹ̀ sì sọ gbangba wípé ọkọ rẹ̀ Ifágbénga Táíwò tí ó ń kọ́ iṣẹ́ babaláwo lọ́wọ́ ni ó wà nídìí ọ̀rọ̀ yìí. Ó ní ó fẹ́ lo ẹ̀jẹ̀ ọmọ yìí fún ètùtù. Ọlọ́pàá ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀, wọ́n ti gbé òkú ọmọ yìí lọ ilé ìwòsàn fún àyẹ̀wò, ìwádìí sì ti ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àìrí owó àfojúrí gbà káàṣì ní ilé ìfowópamọ́ ti pa kún ìṣòro ọrọ̀ ajé tí ọmọ orílẹ̀-èdè ń kojú pẹ̀lú ọ̀wọ́ngógó oúnjẹ àti ohun èlò. Èyí ló mú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ké sí ilé ìfowópamọ́ àgbà CBN kí wọ́n tètè wá ojútùú sí ìṣòro yìí tí ó ti túbọ̀ fa ìṣẹ́ fún ará ìlú. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ̀rún 5 sí 10 náírà ni ọ̀pọ̀ ilé ìfowópamọ́ yọ̀ǹda fún àwọn oníbàárà ní over the counter OTS àti ẹnu ẹ̀rọ ATM. Àwọn oníbàárà tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ ohun ojú wọn rí kí wọ́n tó rí owó gbà ní ilé ìfowópamọ́. Òṣìṣẹ́ ilé ìfowópamọ́ tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ lọ ẹ̀sùn yìí mọ́ àìrí owó gbà láti ọ̀dọ̀ CBN àti bí àwọn oníbàárà ṣe kọ̀ láti kó owó wá sí ilé ìfowópamọ́. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn pẹ̀lú gbogbo ìkìlọ̀ tí CBN ṣe wípé ilé ìfowópamọ́ gbọ́dọ̀ yọ̀ǹda owó tó tówó fún oníbàárà nínú ilé ìfowópamọ́ àti lẹ́nu ẹ̀rọ ATM. Bí wọ́n ti ní àwọn yóò rí dájú wípé àṣẹ yìí fẹsẹ̀ múlẹ̀. Bákan náà ni CBN fi ìwé àkíyèsí
tí adelé adarí owó Ṣọ́lájà Ọláyẹmí àti adelé alámòjútó ẹ̀ka Isa Ọlátínwó Aisha bu ọwọ́ lù. Níbẹ̀ ni wọ́n ti rọ àwọn oníbàárà tí kò rí owó gbà kí wọ́n ṣe àfisùn sí ìlà àti ojú òpó tí wọ́n yọ̀ǹda. Ọ̀pọ̀ ilé-ìfowópamọ́ ní ìpínlẹ̀ Èkó tí akọ̀ròyìn ṣe àbẹ̀wò sí lánàá ni wọ́n yọ̀ǹda owó bíńtín ní OTC tí ọ̀pọ̀ ATM kò tiẹ̀ pọ owó rárá. Àwọn ilé-ìfowópamọ́ mìíràn ń san Náírà gẹ́gẹ́ bí owó tí ó pọ̀ jù, nígbà tí ATM náà ń ṣe bákan náà. Ilé-ìfowópamọ́ kan ní Festac ń san Náírà fún oníbàárà tí ATM kò rí nǹkan kan san. Bẹ́ẹ̀ àwọn ilé-ìfowópamọ́ mìíràn ń san tó Náírà, nígbà tí àwọn mìíràn ní kò sí kọ́bọ̀ fún oníbàárà láti gbà ní OTS. ATM mìíràn tí ó bá pọ owó lówùúrọ̀ tí ó bá máa fi tó aago kan ọ̀sán, owó inú rẹ̀ ti tán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-ìfowópamọ́ wọ̀nyí ni wọ́n sọ wípé kò sí owó àfojúrí cash. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní abilékọ Ìyáàfin Yétúndé Usman ti kérora wípé òun kò ní ATM káàdì nítorí ẹ̀ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀rọ ATM ti gbé ATM káàdì rẹ̀ hánu nínú ọdún yìí. Fún ìdí èyí ni òun kò ṣe gba òmíràn mọ́. Inú ilé-ìfowópamọ́ nìkan ni ó ti lè rí owó gbà. Òṣìṣẹ́ ilé-ìfowópamọ́ mìíràn ní agbègbè Festac sọ fún akọ̀ròyìn wípé CBN náà ò ní owó tí wọ́n lè yọ̀ǹda fún ilé-ìfowópamọ́. Ìṣòro yìí túbọ̀ ń burú sí i ni nítorí ilé-ìfowópamọ́ wọn jẹ́ ọ̀kan lára ilé-iṣẹ́ tó ń san tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún fún oníbàárà. Ní ìlú Àbújá ni àwọn oníbàárà mìíràn ti ń tò fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí nídìí ATM kí wọ́n tó rí táṣẹ́rẹ́ gbà. Ọ̀pọ̀ ìgbà ni ATM kì í pọ owó rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Láàárín rògbòdìyàn ìjà òfin tó ń lọ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ láàrin àgbàmọ̀fin Afẹ́ Babalọ́lá àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí, Babalọ́lá ni a gbọ́ wípé ó ti sọ ohun tí ó fẹ́ láti ọwọ́ Fárótìmí kí ìjà tó lè parí. Fárótìmí, agbẹjọ́rò tó fi ìpínlẹ̀ Èkó ṣebùgbé, ní iléeṣẹ́ ọlọ́pàá ń bá ṣẹjọ́ ní ìpínlẹ̀ Èkìtì lẹ́yìn ìwé ẹ̀dùn ọkàn petition tí Babalọ́lá kọ ránṣẹ́ tako Fárótìmí wípé ó ba òun lórúkọ jẹ́ nínú ìwé rẹ̀ Nigeria and its Criminal Justice System. Fárótìmí ń jẹ́jọ́ níwájú ilé-ẹjọ́ Magistrate àti ilé-ẹjọ́ gíga méjèèjì wà ní ìlú Adó-Èkìtì lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí Babalọ́lá fi kàn án àti ìwà ọ̀daràn orí ẹ̀rọ ayélujára tí iléeṣẹ́ ọlọ́pàá fi kàn án. Ọ̀sẹ̀ tí ó kọjá ni ó ti wà ní àhámọ́ nínú ọgbà ẹ̀wọ̀n àtúnṣe. Olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi pẹ̀lú alámòjútó ẹkùn gúúsù ìwọ̀ oòrùn nígbà ìpolongo ìbò ààrẹ fún Obi, Ṣọlá Ẹbíṣẹ́ni jọ kọ́wọ̀ọ́rìn lọ ṣe àbẹ̀wò sí olóyè Babalọ́lá ní Adó-Èkìtì ní ọjọ́ Ajé lórí ọ̀rọ̀ Fárótìmí. Bákan náà ni àwọn méjèèjì ṣe àbẹ̀wò sí Fárótìmí nínú ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Adó-Èkìtì. Àwọn tí ó mọ̀ nípa ọ̀rọ̀ yìí fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé níbi ìpàdé oníwákàtí méjì pẹ̀lú Babalọ́lá ni àgbàmọ̀fin yìí ti sọ ohun tí ó fẹ́ kí ọ̀rọ̀ tó lè níyanjú. Àkọ́kọ́ ni wípé kí Fárótìmí kó ọ̀rọ̀ rẹ̀ jẹ kí ó sọ fún ilé-ẹjọ́ wípé òun jẹ̀bi ẹ̀sùn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ó kéde ọ̀rọ̀ tó kó jẹ sí inú àwọn ìwé ìròyìn tó ṣe gbòógì lórílẹ̀-èdè. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé kí Obi tó gbéra lọ ọ̀dọ̀ Babalọ́lá ní ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ àti bíṣọ̀bù ìjọ Àgùdà ti Sokoto Diocese ẹni ọ̀wọ̀ Matthew Hassan Kukah ti kàn sí Babalọ́lá lórí ọ̀rọ̀ yìí. Fárótìmí jẹ́ ọ̀kan lára agbẹnusọ fún iléeṣẹ́ ìpolongo ìbò ààrẹ Obi Dati fún ọdún 2023. Ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé Babalọ́lá ní òun kò ní ń gbà nínú bí Fárótìmí bá ṣe ẹ̀wọ̀n. Kókó ibẹ̀ ni wípé kí ó sọ gbangba wípé òun jẹ̀bi ẹ̀sùn kí ó sì tọrọ àforíjì nínú ìwé ìròyìn kí wọ́n lè wọ́gi lé ẹ̀sùn. Bákan náà ni a gbọ́ wípé Fárótìmí tí ó ti fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ sọ fún Obi wípé òun kò ní kí ẹnikẹ́ni bá òun bẹ̀bẹ̀ wá sọ báyìí wípé kí wọ́n kọ́kọ́ jọ̀wọ́ ẹ̀sùn kí òun tó lè tọrọ àforíjì. Ní báyìí, Fárótìmí yóò wà nínú ọgbà ẹ̀wọ̀n àtúnṣe títí di 20 oṣù Kejìlá nígbà tí adájọ́ Magistrate Adéọ̀sùn yóò fi gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Ààrẹ aṣẹ̀ṣẹ̀yàn orílẹ̀-èdè United States Donald Trump ti sọ wípé ìgbésẹ̀ láti yanjú fàákájà ilẹ̀ Ukraine ni yóò jẹ́ ojúṣe àkọ́kọ́ bí ó bá ti gba ipò ìṣèjọba ní oṣù tó ń bọ̀. Trump sọ ọ̀rọ̀ wọ̀nyí fún iléeṣẹ́ ìròyìn French Magazine ní Paris níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta tí wọ́n yọ̀ǹda lónìí, Ọjọ́rú. Trump ní ó ṣe pàtàkì láti yanjú ìṣòro àárín Ukraine àti Russia nítorí wọ́n ti pàdánù iye ènìyàn tí kò lóǹkà, ọ̀pọ̀ òṣìṣẹ́ ológun ló ti pàdánù ẹ̀mí wọn, tí Trump fi fèsì sí ìbéèrè wípé kí ni ojúṣe rẹ̀ àkọ́kọ́ ní ti ilẹ̀ òkèèrè. Ó ní Middle East náà ṣe pàtàkì àti yanjú, ṣùgbọ́n ti Ukraine àti Russia ni ó ṣe gbòógì jùlọ, wọ́n sì gbọ́dọ̀ yanjú rẹ̀ kí ará ìlú tó kú tán. Trump rin ìrìnàjò lọ ilẹ̀ Paris ní ọjọ́ Àbámẹ́ta fún ayẹyẹ ìṣíde mìíràn, Notre Dame Cathedral, lẹ́yìn ìjàmbá iná tí ó ti wáyé ní ọdún 2019. Níbẹ̀ ni ó ti ní ìpàdé pẹ̀lú ààrẹ ilẹ̀ Faransé Emmanuel Macron àti adarí Ukraine Volodymyr Zelensky. Èyí jẹ́ ìrìnàjò àkọ́kọ́ lẹ́yìn àtúnyàn rẹ̀. Trump ní ìpàdé gidi pẹ̀lú ààrẹ Zelensky. Ọjọ́ Ìṣẹ́gun ni Zelensky ní inú òun dùn fún ìgbésẹ̀ Trump láti fòpin sí ogun Ukraine. Trump ti fìgbà kan rí dọ́nu wípé òun lè mú ogun Ukraine wá sópin láàrin wákàtí 24. Ọjọ́ Àìkú ni Trump kọ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé àwọn gbọ́dọ̀ jogun omi kí ìdúnàdúrà sì bẹ̀rẹ̀. Bákan náà ni ó tún sọ ìpè rẹ̀ sí Washington wípé kí wọ́n má dá sí ọ̀rọ̀ Syria, kí wọ́n dá ìjà ara wọn gbé, àwọn kò lọ́wọ́ nínú rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.